dini olórí ibú ẹni òfò ni ẹni àgbákò ni obìnrin kan fẹ́ kódà gbogbo àwọn tó fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ tóun àtìyàwó ẹ̀ bá ní khusuma ládùúgbò tí ń gbé yóò mọ lé obìnrin kiri ni àfa oníwàásí nífa yóò mọ fi níkà yóò dẹ̀ mọ lé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé ọjọ́ ní ń gbé yóò mọ lé obìnrin káàkiri gbogbo àdúgbò bẹ́ẹ̀ ni yóò mọ ṣẹ́ ìpè tó bá ti kó láwùjọ àwọn ẹni ire tán wàláhì ó ti dolórí ibú ó ti kó náà àwọn olórí ire ẹ má jẹ́ ń tàn yín ìgbà tí ò tí jẹ́ nǹkan kan yín lo right under lọ́dún yẹn tó bá wá kí mi ní bẹ̀rẹ̀ yóò bá búbú ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábíà tó pa àwọn ọmọ kéwú bíi mẹ́ta tẹ̀lé mo láṣọ tẹ́ wọ̀ yóò dáa mo bá pe ìkan nú àwọn ọmọ mi mo ní ẹ bá mi ré jàlábíà fún mo bá fún ṣe rí bí mo ṣe fún jàlábíà yẹn bó ṣe di the following day bó ṣe wá jí bá mi lé mi nìyẹn nílé tí a lò fún school nsìn bó ṣe wá jí bá mi nìyẹn ó wà ní ilé mo ń fi ẹ̀yìn ṣe ilé mo ń gbénú ẹ̀ mo ń lo ìta fún school torí compound yẹn tóbi gan ibẹ̀ náà mo ń lò fún school ibẹ̀ náà ni mo ń gbé ọba bá mi lọ́ba ní kí n jọ òun ṣe istikhara ni òun fọlọ́run ọba bẹ̀ mí kí n dákun kí n fẹ́hùn mo ní fẹ́yìn kẹ̀ kí lẹ rí kí n fẹ́yìn báwo ó sá bẹ́bẹ̀ mo bá ní òkè ẹjá máa fi bẹ́ lọ́hùn tọ́ ọba lọ níjọ́ náà ọlọ́run sì kẹ́mi mi kì í dá jókòó ọmọ kéwú ìyá sẹ́límù ọlọ́run kójọ kó bá mi gbà lẹ́rú yóò máa bẹ pẹ̀lú mi bó ṣe di the following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé Àbújá ọlọ́kùnrin yẹn ń gbé Àbújá ó ní ó wá ipò wa kí mi òun sọ̀rọ̀ rẹ̀ wá ní òun láìka alájà káwọ́lá álímọ̀ ní kíní kan ní aláàmọ̀ ní ẹni rẹ̀ ní kíní kan na méjèèjì bá dé inú tiẹ̀ kọ́kọ́ ń bí mi mo fẹ́ máa bá security àti driver mi jà ìpèsè ìgbádùn ní kí ló mú yín sílẹ̀kùn fáwọn èèyàn yìí wá ìtẹ́ wá sọ fún mi kó tó di pé sílẹ̀kùn fáwọn èèyàn ní tí mò ń sọ yìí ti pẹ́ gan o ní tí mò ń sọ yìí láti year 2009 2010 ó lọ́rọ̀ tí mò ń sọ fún yín ẹ má jẹ́ kí n tàn yín lọ bá mú bọ̀dá rẹ̀ yẹn dé nígbà bí wọ́n ṣe wọnú sitting room mi tí wọ́n jókòó ní wọ́n bá tú gbogbo kinní ilé ẹ̀kọ́ yìí kọ́ yàtọ̀ sẹ́gbẹ̀jì mo bá sọ fún wọn àwọn méjèèjì náà yìí ń pè sí kọ̀rọ̀ mo ní ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fẹ́ fi ń tẹ́ kó kalẹ̀ yìí ṣe wọ́n ní torí rẹ̀ làwọn ṣe kó wa mo ní kí ló fà á ṣé mo invite yín ni wọ́n ní no ipe ó nídìí nítorí condition ọ̀rọ̀ ọmọ bíbí gbà táwọn sì mọ̀ pé torí ọmọ náà òun lẹ́yìn àti ọkọ yín lè ṣe divorce ara yín mo ní téèyàn bá bẹ́ẹ̀yàn lèèyàn ṣe mi ṣe kíní látàárọ̀ ọjọ́ mi dẹ̀ wá interested lórí kíhun tó ní ń ṣe pẹ̀lú àbámọ̀dá Ọlọ́run má jẹ́ ń ṣe ṣàánú mi má jẹ́ ń rí ló bá ní kí n ṣàbámọ̀dá ọ̀rọ̀ ọmọ ni mo ló ń sọpọ̀rọ̀ ọmọ ni ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ẹ ni obìnrin tó bá gbà fún ni láti fẹ́ ni òun là á sọpàǹdìgbà dàgbọ̀n fún bí n tí gbà mo ní o já lọ mọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni mo wí àdúrà ni mo ní o já lọ mọ́ ṣe ló bá lóun ti fẹ̀mí sí òun ti sọ fáwọn ìyá òun ti sọ fáwọn gbá òun ti sọ fáwọn àwo ká má fa ọ̀rọ̀ gùn ni wọ́n bá gbé kinní yẹn sílẹ̀ ni wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jẹná ní ìsìn mo ní láì bọ́ sórí iná ǹjẹ́ ẹjẹ́ mọ̀ omi tútù omi tó tútù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó dẹ̀ tútù tẹ́ ẹ bá fọwọ́ kan omi tútù ni bọ̀ tó ń hó gidi mo bá ní mò ń bọ̀ mo bá wọnú yàrá kan lọ mo bá lọ tilẹ̀kùn mọ́rí mo bá sáré ṣàlùwàlá mo bá ṣe náà fèlè lórí ìforíkanlẹ̀ mo ní wọ Ọlọ́run ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rándanrandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mu ọ̀pọ̀ ni àwọn jàlábíà tí mo kó fún torí àwọn jàlábíà yẹn dá débi pé inú àwọn jàlábíà tí mo fún bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ni Ọlọ́run kó jọ kó bá ṣàlékún ìkẹ́ fún wọn nínú jàlábù yẹn ó ní jàlábíà tí mo gbé fẹ́ràn kò yìí kì í ṣe yọkan yóò tó mẹ́fà tó jẹ́ pé kò lè wọ láyé kò sí ẹnìkankan ò lè wọrú ẹ̀ kò sí bí ó lè wọdé tí wọ́n ti ní mara bẹ́ẹ̀ bọ́ọ̀lù ń fẹ́ ní mo bá bọ́ta lẹ́yìn náà fìlì ní ọba ní ẹ̀yìn ẹ̀rí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà
mo bá sọ fún mo ní ọkùnrin yìí mo dárúkọ ẹ̀ nígbà náà mo fọkọ ẹ̀ ṣe sàrà mo lọ́kùnrin yìí nítorí Ọlọ́run nínú ilé mi láì tí ìgbà pé mo fẹ́ fẹ́ ó sì wá kó mi papá mọ́ra pẹ̀lú ẹni tó mú wáyìí nítorí Ọlọ́run ọba àlékè ọlá wọ́n bá ní rárá kìíní kan mo bá gbẹ̀yìn yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní òun láti jẹ́ níbí ni ojú àwọn náà ló ti gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ń sáfà o ẹranko ni wọ́n o ẹni tí gbogbo èèyàn rò pé èèyàn ni o tí wọ́n máa ń respect ni o tí gbogbo ayé máa ń sọ pé àfà ni o tí ẹ máa pe ẹ ó wà neutral kì í discriminate kìíní kan ìfẹ́ ló ń preach kò preach ìfẹ́ ọ̀tá Ọlọ́run tó fojú hàn ni wallahi tallahi summa billahi lazim fúnra mi ni mo decide láti ìgbà mo ti wà léwe pé wọ́n Ọlọ́run má jẹ́ kí n lè sọ pé mo fẹ́ fẹ́ àfà àwọn tó bẹ̀rù Ọlọ́run lódodo ni wọ́n bí mi àmọ́ sàn àwọn tí ń bẹ́ ń ta òun sí wọ́n lè ju ẹni ó bí mi ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin olóríire ẹ má jẹ́ ń tàn yín mo bá gbẹ yín yẹn wàláì mo jẹ́ kí ni mo jẹ yín síná sí èmi bá jókòó mo sì ń wo alukoran mo ti gbé koran mo bá sí suratul Kahf mo ń yẹ̀ wò lọ́wọ́ mo wọ́n méjèèjì bí wọ́n ṣe jókòó mo sábù kẹjì wọ́ báyìí ló bá ní alájà Kaola mo ní náà ṣé nǹkan kan sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí mo ní kí ló ń retí kó ṣe mí ìwọ sọ nǹkan kan tó fẹ́ kó ṣe mí mo ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rí ò ní jọ ìmọ̀ràn rí ò ní ṣẹ ntọ́ ń dá lábàlá burú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ ọlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ṣe ń ro yẹn yóò padà ọ̀dọ̀ ẹ̀ mo ní jẹ́ wọn portrait brain ẹ̀ jẹ́ kí wọ́n ajá ẹ̀ tán mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí àfihàn tó bá ní opportunity láti gùn mí sọpọ̀ ọmọ àlè kan sí àfihàn ó ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàbámọ̀ ló bá wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ́ òbí méjì ló bá ń pẹ́ ẹ máa bọ̀ ń gbàdúfẹ́ ẹ dákun kó jọ kò gbọ́dọ̀ mọ́ fẹ́ mú lé mi kàfílà ọ̀fẹ́ ọ ó ṣe mistake mo ní wallahi ìwọ lọ béèrè pẹ̀lú èèyàn wo ni mí lọ béèrè pé bó lè mi ṣe jẹ́ èmi ò ní fẹ́ ọ kò sí ní tó lè dà láyé kò sí ní tó lè jẹ́ kò sírú àrà tó lè máa dá kọ́ máa fò láti sánmọ̀ bọ́ọ̀lẹ̀ wallahi tàláì tí tèmi ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ ìwọ ò ní jẹ́ ọkọ mi èmi ò ní bọ́ọ̀tà kí n sọ pé wọ́n lọ́kọ mi láyé ǹjẹ́ rí experience yẹn tó bá di ẹ̀yin ẹ mọ jẹ́ ọ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run nǹkan kan ò ṣe torí mo mọ intention rẹ̀ mo ní ẹ̀yin ti gbàgbé mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ yẹn ńgbọ̀ ọ̀yá ló sọ fún mi pé ẹ̀gbọ́n òun yẹn ti kú mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ yẹn wá yẹn mo ní ẹ̀gbọ́n rẹ̀ tí òun sọ pé ẹ̀yin kìíní kan ní gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ rẹ̀ yìí mo ní mo mọ̀ pé ẹjọ́ ń pín aburú ṣe ni aláburú ni gbogbo obìnrin ayé òun lẹ fi máa ṣètò ìsẹ̀mí ara yín tí tèmi mistake wá ní o kò ní ṣe o látọdún náà òun ni mo ti lé títí dọ̀la nígbà tó yá àwa wá sí hajj òun ló wá sọ fún mi pé òun ní problem ipe chairman alálàájì ìgbà náà ó bú òun inú mọ́tò mi inú Oma bus mẹ́ta ni mo ní ìlú Mẹ́kà tí mo wà yìí Oma bus tuntun ibẹ̀ ni mo ti wá ń sọ fún pé kó má worry nígbà tún wá jẹ́ alága yẹn tán ó tún wá ń sọ pé alájà mo ní kò sí tó lè dá tó lè mú mi fẹ́ kò sírú bó ṣe lè tóbi tó lè fi jọkọ mi àwọn tí wọ́n bá mọ̀ ni wọ́n lè pé èèyàn ni ẹ́ ìkan ni ẹ́ ìgbà tẹ́mi àti bàbá Fahima táwa ṣe nìka èrò mi wá pọ̀ mo ti bí Fahima nígbà yẹn èrò mi wá pọ̀ gan mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fahima bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ bẹ̀ o mo gbọ́dọ̀ jẹ́ kó wọ́n tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra ilé wọn ò sì jìnnà àwọn gbé Arọ̀rọ̀ Mákindé òun gbé ọjọ́ nítòsí bí la bá lọ ilé ẹ̀ la bá wọlé ní abá ní a máa bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí
àyà mi já kò yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò pa àfáà leléyìí ẹni wọ́n rò pé ń ṣiṣẹ́ Ọlọ́run leléyìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ rẹ̀ ṣàìtàn leléyìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run leléyìí lẹ́yìn títí tí mi wọlé bàbá Fàyímọ̀ ní ṣe wáàsí fún mi pé alájà ìwọ ló mọ àwọn eléyìí belong tààrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé randanrandan ni wọ́n ń ṣe gbogbo èèyàn sì ń pé wọ́n sì ń pọ́nlé kódà ní ìsìn tó bá ti borí kíní bẹ́ẹ̀ ni ó sọ pé ní ó parí owó òun àlìjẹlí òun àlìkíní kan òun tún dé àlìkíní kan òun tún dé òní ọ̀sọ̀ táwọn èèyàn ti rò pa fún oníwàásí dé ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́bìnrin Ọlọ́run fún yín ní hìdáyà ẹ máa fi àdúà ẹ máa fi ro kiri ká kádàrá ara yín kẹ́ ẹ má ṣàgbákò àwọn olórí ibú lọ́kùnrin ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọ̀gọ̀rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláhì tàláhì thumma billahi azim tí wọ́n lọ sí nkíà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn ó dẹ̀ gba owó fọ́ọ̀mù lọ́wọ́ wọn wípé owó matchmaking nìyí àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ pọ́ bá ṣe zina táwọn yẹn ń sun ẹkún tí wọ́n kóra wọn wá bá mi mo ní kí lẹ lọ bá fún matchmaking fún wọn ní owó ni ó dá padà fáwọn mo ní sẹ́ẹ̀rí tówó èmi Kàfílà ó dá padà fún yín àmì tó ti wọ̀ lára tó ti tẹ̀ lára tó ti bá ṣe zina ṣe mọ̀ pé mi ní solution fún yẹn ìsì ní bá sọ mi ní bí bọ̀tẹ́ ẹ má gbé lórí afẹ́fẹ́ máa san gbogbo yẹn padà àmọ́ gbogbo yẹn wà very careful ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun là wá náà lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ̀ tí ìwọ náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣe kíní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ̀ ó ti wá sáìtì wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tún ní fojú bọ́ nìkan wàá tún ẹ́ńtà wọn seriously nítorí ìpolórí ibu ni ẹ ọ̀tá Ọlọ́run ni ẹ irú àwọn eléyìí bọ́n náà ṣe bẹ̀rẹ̀ ìwé wọn nìyẹn wọ́n bẹ̀rẹ̀ ìwé ní ìbẹ̀rẹ̀ burúkú wọ́n sì mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run àṣírí wọn tú Ọlọ́run wọlá pé la'natullahi 'ala al-kadhibi ẹni tí ò bá ro tàti bọ̀tán ní parọ́ ìyìn lè pa kí ní yẹn ṣe èmi Kàfílà kò sí ọ̀rọ̀ kan tí mo lè sọ lójú lẹ́yìn ọ̀tá Ọlọ́run tí mi lè sọ lójú ẹ̀ wàláhì tàláhì kò sí torí ìdí náà gbogbo tí Ìjòbí àdúrà wà very important ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń pèrè láàfáà yìí kò sí obìnrin kan tó fẹ́ tóbìnrin yẹn gbádùn ayé ẹ̀ ara ní máa fi ń ni àwọn tí wọ́n bẹ nínú ilé ẹ̀ ìgbésí ayé burúkú ní máa ń lò pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ìgbésí ayé tó jẹ́ pé o ò lè wà lọlé kó o mọ̀ kábàámọ̀ bú pé kí ló wà lọ fún pẹ̀lú bó ṣe máa ń maltreat àwọn obìnrin tó fẹ́ but kí làwọn obìnrin yẹn fẹ́ ṣe kí làwọn ẹni ẹlẹ́ni fẹ́ ṣe ńgbọ́ jẹ́ pé bí wọ́n ti bára wọn nìyẹn ìkankan wà nú ìyàwó ẹ̀ tẹ́ pé Christian ló bí ìyẹn yìí ṣàdúrà dọ̀la ìkan wà nú àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé ó fi ara ní tó ipò ọmọ tí yẹn bí fún kò gbà ní ọwọ́ ẹ̀ títí tọ́lọ́run fi fìyún sẹ́kùndé ọkùnrin olóríire ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burúkú yẹn ń gbé nìyẹn àti ẹ̀ ń pera wọn láàfáà yẹn ṣẹ́rí kéèyàn fẹ́ ni tí kì í ta àfáà tó kàn jẹ́ kírunkírun ọbẹ̀ tà àfáà tá ẹ̀ bá fẹ́ ẹjọ́ jẹ́ ẹni tó ní bíbí ẹjọ́ jẹ́ àwọn tó ní àwọn aláfisùn ẹjọ́ jẹ́ àwọn ẹni ire ẹjọ́ jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ẹ sọ̀rọ̀ ẹ fáwọn ẹni ire kì í ṣe àyẹsẹ́wò kàn lọ ṣe investigation nípa ẹni yẹn séèyàn ni ẹ wo ọmọ burúkú yẹn ẹ wo Abdulrahman Muhammad Bello ẹ wo ara tí ń dá gbogbo ohun tó bá jẹ́ àpèjúwe èèyàn a máa fi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bi mí pé kí ló dé tí ń fa àfa ń tọ́ fa nìyẹn kò sẹ́nìkan nu wọn tí ẹ̀ tó bẹ́ẹ̀ ta ló tó gbéná wojú ẹkùn wọ́n mọ̀ pé mo mọ àṣírí àwọn pin